Ìyà mà jẹ mí lọ́wọ́ àwọn ará etí aṣọ. Ikọ̀ méjì làwọn ẹ̀ṣọ́ etí aṣọ wà. Ikọ̀ kínní ni wọ́n ń pè ní tàwọn agbẹkùnmu. Ikọ̀ kejì sì ni wọ́n ń pè ní ti àwọn elétí ìgbáròyé. Látìgbà tí mo ti lajú ni mo ti rí i pé gbogbo ara mi fúyẹ́. Kò sí èyí tó jẹ́ nínú gbogbo agbára mi. Ara mi fúyẹ́ gẹ́gẹ́, ọrùn mi sì wúwo rinrin. Mo sọ fún ọkùnrin tó ní ilé àrè pé ẹnìkan ò rán mi wá o. Iṣẹ́ ara mi ni mo jẹ́ dé ìṣokùn. Bí mo ṣe wí bẹ́ẹ̀ tán, ọkùnrin yìí kọjú sí olórí ikọ̀ àwọn ẹ̀ṣọ́ kejì tí mo pè ní ikọ̀ agbẹkùnmu. Ó ní, tó ìyókù dọ́wọ́ yín o, mo fà á lé yín lọ́wọ́. Ọkùnrin mi rí sókè sódò láti fi sàmì pé òun gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lágbọ̀ọ́yé lóòótọ́. Onílé àrè gbọ̀nà ìgboro lọ pẹ̀lú méjì nínú àwọn ẹ̀ṣọ́ tó wà níbẹ̀. Ni olórí ikọ̀ agbẹkùnmu bá kọjú sí àwọn èèyàn rẹ̀. Ó ní, bóyá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn méjì tó tẹ̀lé ọkùnrin onílé àrè bọ́ sí ìgboro ní elétí ìgbáròyé. So wá rí àwọn tí wọ́n kù nílẹ̀ tí mo pè ní ikọ̀ agbẹkùnmu yìí kì í gbọ́ àròyé rárá o. Wọn kì í gbọ́ ẹjọ́, ìgbé ẹkún ló ń jẹ tiwọn. Níṣe ni wọ́n kọ́kọ́ wé aṣọ mọ́ mi lẹ́nu. Wọ́n sì wé òmíràn mọ́ mi lójú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí í fi irin gbígbóná tí wọ́n kó sínú iná tẹ̀ mí lára. Ìyà mà jẹ mí o. Ara ni mí, n ò tún lè pariwo síta. N ò mọ̀gbà tí wọ́n ó fi irin gbígbóná ọ̀hún kàn mí torí wọn ò ríran rí wọn. Bí wọ́n bá ti fi irin ọ̀hún jó mi dé ìpele kan, wọ́n ó tún fún mi láàyè díẹ̀ láti sinmi. Àsìkò ìsinmi yìí ni olórí wọn tó ní kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí mi máa ń bá mi sọ̀rọ̀. Ìṣe tí ọkùnrin yìí fi ń bá mi sọ̀rọ̀ kò jọ bí ẹni pé ó kórìíra mi rárá tàbí ó fẹ́ràn mi. Ó ń bá mi sọ̀rọ̀ bí ẹni pé kò kàn án bí mo jẹ́wọ́ ẹni tó rán mi níṣẹ́ tàbí wọn ò jẹ́wọ́. Ó ní, gbogbo wa la lóhun tá à ń sìn. Gbogbo wa la ní ohun tá a fẹ́ràn tá a lè ṣe ohunkóhun láti rí i dájú kó tẹ̀ wá lọ́wọ́. N ò mọ ohun tó o ṣe fẹ́ràn ìrora tó báyìí. Mo fẹ́ kó o mọ̀ pé àwọn tó ń fara ní ọ yìí náà fẹ́ràn láti nìyàn lára. Bó o bá ní jẹ́wọ́ ẹni tó rán ọ, dákun gbìyànjú láti má jẹ́ kí ìnira ìdébi okùn ẹ̀mí rẹ bọ̀rọ̀. Yóò dùn àwọn èèyàn wọ̀nyí bí o bá tètè kú. Wọ́n ó fún ọ lóhun tó o fẹ́ nípa fífìyà jẹ ọ́. Ẹ̀bùn tí wọn náà sì lè fi ta wọ́n lọ́rẹ ni kó o lọ́ra ẹ̀mí rẹ. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ò jọ èèyàn rárá. Kódà wọn ò jọ ẹbọra mọ́. Bí wọ́n ṣe ń fi irin gbígbóná tẹ̀ mí ni wọ́n ń kígbe ìdùnnú bí ẹni tó rí nǹkan he. Igbe ayọ̀ wọn dàbí ìgbà tí ogúnlọ́gọ̀ òbó bá ń ké lórí igi. Abirú àwọn ìdáwó rèé. Ọ̀rẹ́ mi, àṣé oore ńlá ni láti lè fojú kan oòrùn. Láti rí i pé oòrùn ń yọ, ó sì ń wọ̀ lójú ẹni. Àṣé oore tí ò ṣeé kà tán ni. Àsìkò tí mo fi wà nínú àhámọ́ àwọn ará etí aṣọ ló jẹ́ kí n mọ̀. Aṣọ tí wọ́n dè mọ́ mi lójú fún pápápá débi pé n ò mọ̀ yàtọ̀ nínú ọ̀sán àti òru. Ohun gbogbo dúdú ni ṣinṣin lọ́wọ́ ooru burúkú àti irin gbígbóná tó ń yọ òróró jáde nínú ara mi.
Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wù wọ́n máa ń tú aṣọ lẹ́nu mi láti fún mi lóúnjẹ. Lọ́jọ́ tí wọ́n ó kọ́kọ́ tú aṣọ lẹ́nu mi, mo fẹ́ túbọ̀ ṣàlàyé ara mi, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sáré rí aṣọ náà bọ̀ mí lẹ́nu padà débi pé ọ̀rọ̀ kan ò lè jáde. Ọ̀kan nínú wọn sọ sí mi létí pé ẹnu fún oúnjẹ, ẹnu fún oúnjẹ. Bó ṣe wí bẹ́ẹ̀ tán ló yọ aṣọ náà lẹ́nu mi, ni mo bá tún fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ tí mo rò pé wọn ò fẹ́ gbọ́ láti fi tú mi sílẹ̀. Lọkùnrin náà bá tún sáré rí aṣọ bọ̀ mí lẹ́nu. Ó tún ọ̀rọ̀ yìí sọ sí mi létí, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó jágbe sọ̀rọ̀ ni. Ẹnu fún oúnjẹ, ẹnu fún oúnjẹ. Ìṣe tó fi sọ̀rọ̀ yìí fi hàn pé kò fẹ́ kí n lo ẹnu mi fún nǹkan míì ju oúnjẹ lọ. Àìtètè gbọ́ àgbọ́yé ohun tó ń sọ fún mi sì ń bí i nínú. Bí wọ́n ṣe wá yọ aṣọ lẹ́nu mi lọ́tẹ̀ yìí, wọn ò sọ̀rọ̀ mọ́. Wọ́n ní kí n yanu, mo sì yanu fún àkàrà àtẹ̀kọ tí wọ́n gbé wá ní. Ebi ti pa mí jù lásìkò tí wọ́n gbé oúnjẹ àkọ́kọ́ yìí wá. Gbogbo ìfun mi ló ti lẹ̀ pọ̀. Bí mo ṣe jẹ oúnjẹ ọ̀hún náà ni mo ṣe bì í, torí òǹlọ inú mi ò lè lọ. Wá wo bí wọ́n ṣe ń sáré rọ omi lórí, tí wọ́n ń ṣe ààjò mi bí ẹni pé ẹ̀mí mi ṣe pàtàkì sí wọn. Bẹ́ẹ̀ kò sí ohun tí wọ́n ṣe ń sáré sókè sódò láti tọ́jú mi báyìí ju kí wọ́n lè fìyà jẹ mí lọ. Àsìkò yìí gan-an ni mo ṣètò wá mọ̀ pé mo ti wọ gàù. Nítorí mo bì lásán yìí, wọ́n fi mí sílẹ̀ fúngbà díẹ̀ kí n lè sinmi dáadáa yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ooru iná tó sì máa ń mú mi tẹ́lẹ̀ pòórá pátápátá. Èyí tó túmọ̀ sí pé wọ́n ti pa iná tí wọ́n ń dá fún irin gbígbóná tí wọ́n fi ń tẹ̀ mí lára. Wọ́n sì tún ń da ìbòjì bò mí, wọn ò jẹ́ kí oòrùn pa mí. Nígbà tó pẹ́, wọ́n padà tún gbóhùn ẹni tó jẹ́ olórí wọn yìí. Ó ní, mo gbọ́ pé wọ́n ló fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn agbẹkùnmu. Mo ti kìlọ̀ fún ọ ṣáájú pé bó o bá fẹ́ dọ̀rẹ́ àwọn èèyàn wọ̀nyí, nínú kó o máa sunkún bí wọ́n bá ṣe ń fìyà jẹ ọ́, kó o máa fara dà á bí ẹni pé kò jẹ́ nǹkan kan, tàbí kí wọ́n rí i pé ò ń gbìyànjú láti lọ́ra ẹ̀mí rẹ̀ ò fẹ́ kú. Èyí ò nìkan ló lè fi bá wọn sọ̀rọ̀ pẹ́. Bó bá jẹ́ pé o fẹ́ sọ̀rọ̀ lóòótọ́, ó lè tàdógún òní kí ní àwọn elétí ìgbáròyé tó gba ọ̀nà ọ̀dọ̀ wa níbí. Bí wọ́n bá ti dé, wọn ó bẹ̀ wọ́n pé kí wọ́n dúró gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Ṣùgbọ́n yóò dùn àwọn ọ̀rẹ́ rẹ̀ agbẹkùnmu bí wọ́n bá rí ọ tó ń bá àwọn elétí ìgbáròyé sọ̀rọ̀. Torí bí wọ́n bá fi gbà ọ́ gbọ́, wọn ò mú ọ kúrò níbí lọ sọ́dọ̀ wọn ni. Ṣé bí wọ́n bá dé kí n sọ fún wọn pé o fẹ́ sọ̀rọ̀? Mo mérí sókè sódò láti fi sàmì pé kó sọ fún wọn pé mo fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ bí mo ṣe ń sunkún gidi. Ìyà tí wọ́n fi ń jẹ mí ti pọ̀ jù. Ọkùnrin náà ló ń gbọ́. Bí wọ́n bá ti ya ọ̀dọ̀ wa, òun ó bẹ̀ wọ́n pé kí wọ́n dúró gbọ́rọ̀ lẹ́nu mi. Ṣùgbọ́n báwo ni mo ṣe fẹ́ ka ọjọ́ tí ìtàdógún ó fi pé nínú òkùnkùn dúdú tí mo wà? Pé mo ní mo fẹ́ sọ̀rọ̀ òdé ìyà mi kù rárá lọ́wọ́ àwọn agbẹkùnmu wò. Kódà ó túbọ̀ dákún ìyà mi lọ́wọ́ wọn ni. Àfi bí ẹni pé wọ́n ń wò pé káwọn tètè fi gbogbo ìyà tó wù wọ́n jẹ mí kó tó di pé àwọn elétí ìgbáròyé dé tí wọ́n ó wàá gbọ́rọ̀ lẹ́nu mi. Lọ́jọ́ táwọn elétí ìgbáròyé òde náà ń kọ́, kì í ṣe pé wọ́n mú wọn wá bá mi tààrà bẹ́ẹ̀ náà. Mo kàn ń gbóhùn àwọn èèyàn tí wọ́n ń rojọ́ láti ibi tó jìnnà díẹ̀ sí mi ni. Mo mọ̀ dájú pé àwọn eléyìí yàtọ̀ gedegbe sáwọn agbẹkùnmu. Àwọn agbẹkùnmu kì í sábà sọ̀rọ̀. Lẹ́yìn ọjọ́ tí wọ́n rí aṣọ bọ̀ mí lẹ́nu tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí, n ò rò pé mo tún gbóhùn mí lẹ́nu wọn ju ìró ayọ̀ bíi tọmọ ọ̀bọ nígbà tí wọ́n bá ń fara ní mi lọ. Mo ń gbóhùn ọkùnrin tí mo pè ní olórí àwọn agbẹkùnmu tó máa ń bá mi sọ̀rọ̀ náà. Mo ń gbọ́ pé ó ń bá àwọn elétí ìgbáròyé yìí sọ̀rọ̀. Mo wá ń retí pé bí wọ́n bá sọ̀rọ̀ tán, ọkùnrin náà ò ní kí wọ́n wá gbọ́rọ̀ lẹ́nu mi bó ṣe ṣèlérí. Àfi bí wọ́n ṣe sọ̀rọ̀ tán tí mo gbọ́ tó ń kí wọn pé ó kò burú, ẹ ṣeun, ẹ bá ní kílé o, á tún máa ríra. Pẹ̀lú gbogbo okun tó kù nínú mi ni mo fi bẹ̀rẹ̀ sí í gbin síta kí wọ́n lè gbọ́ mi.
ọkùnrin yìí á ti gbàgbé ìlérí tó ṣe ni. Ikú gbàgbé èrè àrùn gbàgbé, ẹ̀yin elétí ìgbáròyé, ẹ dákun ẹ dẹ̀yìn bọ̀. Arákùnrin tí wọ́n fi sí alọ́wọ́ yìí ti ṣetán àti sọ̀rọ̀. Ọkùnrin olórí àwọn agbẹkùnmu ló ń wí bẹ́ẹ̀ o. Ó tú aṣọ tí wọ́n fi dè mí lẹ́nu. Ó ní àwọn elétí ìgbáròyé ń bẹ níwájú rẹ̀ báyìí. Gbogbo ohun tó o bá fẹ́ bá wọn sọ máa wí wọ́n ń gbọ́. Ṣùgbọ́n ó ti rẹ̀ mí jù. Gbígbin tí mo gbin fi pè wọ́n ò jẹ́ kí n lókun àti lè sọ̀rọ̀ dáadáa. Ọ̀kan nínú àwọn elétí ìgbáròyé yìí ní ọgbọ́n tí ń wí. Ń sọ̀rọ̀. Olórí àwọn agbẹkùnmu ló ń dáhùn yìí o. Ìwọ náà sọ̀rọ̀ ókè kí wọ́n lè gbọ́ ọ dáadáa. Omi nínú àwọn elétí ìgbáròyé yìí ní. Èmi ló gbé e débi gan-an. Olórí agbẹkùnmu ní. Àmì ló ṣe wá. Wọ́n rán an pé kó lo ohun ayítalẹ̀ fi wọlé sí wa lára ni. Wọ́n èé sálámí o. Mo rọ́jú dáhùn bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo agbára mi. Elétí ìgbáròyé àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ bá ní. Bóò ló ṣe wá mọ ohun ayítalẹ̀ tẹ́nìkan ò mọ̀. Èmi àti bàbá mi. Bàbá mi ló mú mi lọ sílé àrè tí a sùn nígbà mo wà kékeré. Ohun tí wọ́n sọ fún nílé àrè tí a sọ bó wí. Lójijì ni mo ṣàkíyèsí pé ẹnìkan ń gbìyànjú àti tú aṣọ lójú mi. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ táwọn tó kù tó wà níbẹ̀ ń sọ pé bàbá ẹ ò lè ṣí i lójú. Bàbá ẹ má túṣọ lójú ẹ. Síbẹ̀ ẹni tó ń túṣọ lójú mi yóò dáhùn. Ó rí i dájú pé òun túṣọ náà lójú mi. Ó sì gbórí mi sókè láti lè wò mí lójú dáadáa. Ìgbà tó túṣọ òun tán ni mo tó rí i pé onílé àrè gan-an ni. Àṣé òun náà wà níbẹ̀ gbogbo tí mò ń sọ̀rọ̀. Ta ń bàbá rẹ̀? Bàbá yìí ló béèrè bẹ́ẹ̀ o. Mo mí hẹ́lẹ́hẹ́lẹ́ bí mo ṣe ń dá a lóhùn. Ìgbẹ́. Mo ní ta ń bàbá rẹ̀? Ìgbẹ́ kọ̀ yá àdìgún ìbú. Bàbá yìí fi orí mi sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ara rẹ̀ ló gbọ̀n ṣẹ̀ṣẹ̀. Ó tàdí mẹ́yìn. Aṣọ tó tú lójú mi sì jábọ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe tẹjú mọ́ mi tó ń wò mí tìyanu. Àwọn tó kù bẹ̀rẹ̀ sí béèrè pé bàbá kí ló dé bàbá? Ìgbà tí yóò sì dáhùn kò kọjú sí wọn rárá o. Èmi tí mò ń mí hẹ́lẹ́hẹ́lẹ́ yìí náà ló tẹjú mọ́ kankan kò lè wo ibòmíì. Ó ní ẹ̀yin ará, Ìgbẹ́kọ̀yà Àdìgún ìbú lolúwa wa tá à ń retí tá ò rí mọ́. Ìgbẹ́kọ̀yà Àdìgún ìbú la rẹ̀ kó ayítalẹ̀ ìjáfòrò ọba. Ohun tó sọ bàbá yìí dèrè ran gbogbo àwọn tá a jọ wà nínú igbó yìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ọkàn ò lè pa á mọ́ra rárá. N ò sì rò pé òun pàápàá mọ̀gbà tó tún orúkọ bàbá mi dá. Àdìgún ìbú. Ó ti rẹ̀ mí gidigidi lásìkò yìí. Ó sì hàn gidigbe pé mo ti fẹ́ dákú pátápátá. Bí mo ṣe fẹ́ pajúdé kí n sọrùn kọ́ ni mo gbóhùn bàbá onílé àrè yìí. Èèwọ̀, ẹ túlẹ̀, ẹ gbé e kọ́rùn, kò gbọ́dọ̀ kú, ẹgbẹ́ ẹ̀yìn ṣólé. Èèwọ̀ yìí gan-an lọ̀rọ̀ tó wọ etí mi dáadáa. Wíníwíní làwọn ọ̀rọ̀ tó kù ń ta sí mi létí títí tí n ò fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. Ìgbà tí n ó lajú, mo bá ara mi lórí ibùsùn tí èmi àti Àmọ̀pé wà tẹ́lẹ̀ kí n tó bá ara mi nínú igbó. Mo rí i pé gbogbo ibi tí wọ́n ti fi iná mọ́ mi lára ni wọ́n ti fòògùn sí. Bẹ́ẹ̀ ni wọ́n lẹ ewé mọ́ àwọn ojú ọgbẹ́ kan. Bí mo ṣe lajú tí mò ń wo àyíká ibi tí mo wà ni mo gbóhùn bàbá tó ní ilé àrè yìí. Káàbọ̀, ó ti jí? Mo ṣáà rọra dìde. Bàbá yìí ṣẹ́ àgbo ìkòkò sínú igbá kékeré kan fún mi. Ó nawọ́ igbá ọ̀hún sí mi pé kí n gbé ohun tó wà nínú ẹ̀ mu. Ṣùgbọ́n wọn ò dáhùn rárá.
ẹyinjú ẹ̀ ni mò ń wò tí mo tẹjú mọ́ kankan. Gbà kó o gbé e mu kó lè fún ọ lókun, n ò kì í ṣọ̀tá rẹ̀. Bàbá yìí ló wí bẹ́ẹ̀ nígbà tí mo wò ó títí tí n ò gba igbá lọ́wọ́ ẹ̀. Síbẹ̀ n ò gba igbá ọ̀hún o. Ohun tí mo béèrè lẹ́sẹ̀ kan náà ni pé, kí lẹ ṣe fún bàbá mi? Bàbá yìí ní, ṣe fún Ayítalẹ̀. Ó gbé igbá àgbo rẹ̀ kalẹ̀, ó mí kanlẹ̀, ó ní, èmi gan-an ni mo fẹ́ béèrè pé bó o lo ṣe mórí bọ́ nínú àwọn ọmọ Ìgbẹ́kọ̀yí Àdìgún ìbú tí wọ́n pa. Ṣùgbọ́n ìbéèrè rẹ̀ fi hàn pé o ò sí nítòsí rárá débi tó mọ nǹkan tó ṣẹlẹ̀. Bí mo bá ní kí n máa ṣàlàyé báyìí, ó lè túbọ̀ dá àárẹ̀ sí ọ lára. Jẹ́ kára rẹ̀ balẹ̀ díẹ̀ sí i ká tó sọ̀rọ̀. Ara mi ò lè balẹ̀. Èmi ni mo sáré pariwo bẹ́ẹ̀ torí bí ọkùnrin yìí ṣe sọ̀rọ̀ tán ló dìde tó fẹ́ máa lọ. Ó jọ bí ẹni pé ó fẹ́ dọ́gbọ́n yẹ ìbéèrè mi sílẹ̀. Mo wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi láti ṣàlàyé bí ó ṣe ṣe pàtàkì tó fún mi láti gbọ́ ohun tó fẹ́ sọ. Mo ní, fún odidi ọdún 4 lára mi ò ti balẹ̀. Fọ́dún 4 ni mo ti rò ó pé kí ni bàbá mi ṣe? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó le tó bẹ́ẹ̀ tí wọ́n fi pa á nípakúpa? Ta ló ṣẹ̀ tó ṣokùnfà kú ẹ̀? Ṣóun ló jẹ̀bi onítọ̀hún ni? Àbí onítọ̀hún ló ṣèkà tó pa á bí ọmọ ẹran? Àbí èèyàn kankan ò pa á rárá? Òun ló kó sí páńpẹ́ tó dẹ̀mí ẹ̀ légbodò. Gbogbo eléyìí ló ti dá àárẹ̀ ọkàn sí mi lára láti bí ọdún 4 sẹ́yìn. Ọgbẹ́ tó ti dá sí mi nínú ọkàn ju gbogbo èyí tó wà lára mi lọ. Torí ẹ̀, bẹ́ẹ̀ bá ń retí kára mi yákẹ́ tó ṣàlàyé ohun tó pa bàbá mi, títí láéláé ara mi ò lè dá o. Torí ọ̀rọ̀ yìí nìkan ló lè mú mi lára dá. Kí n tó parí ọ̀rọ̀ mi yìí, omi ti lé sí mi lójú gidi. Ẹyinjú mi ń gbóná mọ́ mi lágbárí. Orí mi sì ń wú bí mo ṣe rántí bí mo ṣe rúkú bàbá mi. Gbogbo tí mò ń sọ̀rọ̀ yìí, ọkùnrin yìí kọ̀yìn sí mi ni torí ó ti fẹ́ máa lọ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ mi ló dá a dúró. Ìgbà tí yóò sì kọjú sí mi lẹ́yìn tí mo sọ̀rọ̀ tán, mo rí i pé ojú tiẹ̀ náà ti lé fún omijé. Ó pọ́n kankan bí ẹni pé ó fẹ́ ṣẹ̀jẹ̀. Ó rọra rìn díẹ̀díẹ̀ wá jókòó lórí àga tó ti dìde. Pẹ̀lú ojú tó lé fún omijé náà ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó ní, ó fẹ́ mọ̀ nípa bàbá rẹ̀? Ó yá, jẹ́ á sọ̀rọ̀ nípa bàbá rẹ̀. Bàbá rẹ̀ láre kó eégún Ayítalẹ̀, olórí àwọn eégún mẹ́fẹ̀ẹ̀fà ìpìlẹ̀ tí wọ́n fi tẹ ìpàrí àṣẹ dó. Gbogbo ibi tó wá ń wò nílé àrè yìí, ẹ̀wọ̀n bàbá rẹ̀ ni, níbi tó ń kó àwọn ọ̀daràn tí ò bá pa sí.